àìmọye ara tá a tún ṣì máa dá kì í ṣe yìí nìkan àti ṣerú ẹ tẹ́lẹ̀ rí àṣeǹṣe tún ṣe ní àlùbáríkà ní tiwa. Torí ọ̀rọ̀ tó borin sọ wípé 4 hours a cappella non-stop ẹni tó bá lẹ́mìí ẹ̀ kó gbé gẹ̀ẹ́sì. Mo ti kọ́kọ́ rí fídíò máa tó ń pè ní Òkìkí Bright yìí ní TikTok táwọn èèyàn kan béèrè lọ́wọ́ ẹ̀ pé are you ready? Ó ready for ọba orin? Ó ní ó yá sẹ̀ pé tọ́ba orin bá ṣe 4 hours òun máa ṣe 7 hours pé nǹkan tóun mọ̀ jẹ́ gangan nìyẹn pé báwo lọ́ba orin ṣe fẹ́ tákù òun. Mò ń bọ̀. Akọni mi ìṣínà ń bẹ nígbà yẹn tó dúró wá mú ẹ wo ṣẹfí wà láwọn ń bẹ lábẹ́ òkúta Rashida Ayinde ń bẹ níbẹ̀ tó dúró K1 Ultimate wọn ń bẹ níbẹ̀ Òkìkí tó dúró gbogbo nǹkan àsìkò ní Adékúnlé gbogbo nǹkan ìgbà ní básìkò ẹ̀dá bá tó kò sẹ́ni tó lè yẹ o àsìkò mi ló dé o ẹ bá mi gbé àsìkò mi ló dé o ẹ bá mi gbé ìgbà mi ló dé ìmọ́lẹ̀ kẹ́ ẹ bá mi mú Òkìkí ìmọ́lẹ̀ mi Adékúnlé Mr Bright kọ́míkọ́mí lórí iṣẹ́ lọ́gàn mi Òkìkí ìmọ́lẹ̀ mi bò jáde ká pèdè mi ni epo tọrọ ti bójú omi jẹ́ni mi o èmi lè mọ lákú bàbá jàmbá lápá tí kò rẹ́ o òkúta méjì bàbá èpò arábàríbí ọ̀rọ̀ gbóni jìgìjìgì sọ nínú ó pọ̀mlẹ̀ ẹ bá wa mú dé. problem tó tẹ̀ kọ́kọ́ wà níbí ni wípé tó bá set question fún yàn èèyàn ní láti understand the question yẹn. It is when you understand the question then you know how to answer the question the best. A cappella ń ṣe ẹjọ́ báyìí ẹni tó bá dẹ̀ lórin lẹ̀ tó pọ̀ tó jẹ́ àgbà ọ̀jẹ̀ tó ti ṣiṣẹ́ tó ti pọ̀ ńlẹ̀ gan òun la cappella máa rọ̀ lọ́rùn. Màá play fídíò kan fún yín sìn kẹ́ wo bí Òṣùpá ṣe kọ a cappella ní àìmọye hours lórí stage. Ẹ̀yin onílù ẹ má fìlù sí rárá. But nevertheless ẹ má yẹ ká bú anybody tó bá come out wípé òun fẹ́ show skill àbí talent òun. Bọ́sọ̀ bo orin náà tó ní káwọn èèyàn wá kọ a cappella kò ní kẹ́ bá ń bú àwọn èèyàn. Ọ̀bọ orin fẹ́ wo another style láti gbé àwọn èèyàn dìde ni. Ẹ wo nǹkan tí Òkìkí sọ nínú orin níbí báyìí. Má dẹ̀ play fídíò ọba orin náà fún yín. Ó ti ṣerú ẹ̀ rí dẹ̀ tún máa ṣerú ẹ̀. Àmọ́ Òkìkí ò lè gbé gẹ̀ẹ́sì. Ẹ má gbàgbé bá mi subscribe sí Akọ TV ẹ like ẹ kẹ́dẹ̀ share ẹ comment kí lẹ rí sí Òkìkí lẹ́mìí ẹ̀. Sorry.
nínú sájà méje lálẹ́lúyà méje méje ní sájà méje kùrù sí méje méje ní sájà ọmọ lọ́pẹ́ lásọ̀pẹ́ àdásì ṣùgbọ́n lọ́sùnrọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó yá ọdún ní sájà bò lọ́dàgbà sájà bò ìṣòro nínú oṣù. Ọlọ́dún sájẹ́ bó lè lọ fún dàgbà sílẹ̀ gbogbo láti kí nínú ọlọ́rin àjọ kílà sí ní kí ọmọ mi gbogbo kápẹ́ kámọ́ṣẹ́ kámọ́ṣẹ́ o ṣọ̀lọ́ gbogbo ṣọlọ́ ní èdè ṣẹṣẹ ìgboro nítorí ìyẹn ló ṣẹlẹ̀ òṣùpá ló ṣe ìwọ̀n lọ ní orí ìlú ọ̀lẹ́ta lọ́wọ́ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n olórí ti ṣí lọ láfárá àfọmọ́ ti ní ṣí wá nílò lọ́wọ́ ìjà ẹ̀yẹ orí ọmọdé ẹ̀rí lọ wọ́n máa wọ̀ nínú ọmọdé tuntun wọ́n máa bọ́ dúró ẹ̀rí lọ àtàtọ́ ayé mi kọ́ máa bọ́ dúró ẹ̀rí lọ àbí kọ́ máa wọ̀ nínú ọmọdé tuntun kọ́ máa bọ́ dúró ẹ̀rí lọ ó yá lọ́dún táwọn ìlú olú lọ́dún tó wà ní olú ẹ̀rọ lọ́dún tó wà ní olú lọ́dún tó wà ní olú láti wà ní ojú kan láti wà bàbá láti wà ní ojú kan láti wà kọ́lá mi bẹ̀rẹ̀ ní ológun kọ́lá mi bẹ̀rẹ̀ ní olóṣà ìtàgé olóṣà tó bá wà lọ sọ̀rọ̀ ní olú rẹ̀ lórí gbogbo ayé ìwé ìṣẹ̀lẹ̀ yóò sí ló máa tẹ̀ ní ṣe ayẹyẹta ìbáṣepọ̀kọ̀ ọ̀nàbẹ̀rẹ̀ ọ̀yìn ọlá ti gbàlù máa gbogbo kọ́kọ́rú ti gbàlù máa gbogbo kọ́kọ́rú kọ́lọ́kọ́lọ́ ọdún sàkóso ọlọ́run ló sì bá sọ̀rọ̀ ìjọba tí ìlú ìlú ọlọ́run ló fún sa ìlú ọ̀rẹ́ àgbàlagbà ló fún sa ìlú ọ̀rẹ́ sọ̀rọ̀ ló tó fún sa ìlú ọ̀rẹ́ òkè wọn fẹ́ tó fún sa ìlú ọ̀rẹ́ òkè bùkọ́ tó fún sa ìlú ọ̀rẹ́ òkè bùkọ́ fún sa ìlú ọ̀rẹ́ ọ̀dọ́ láti ọmọdé fúnra ìgbà tó wà lọ́mọdé tó bá ń ṣẹlẹ̀. Ọmọdé tí mo bá ń ṣeré, ọmọdé ń gbàdé tí mo bá ń gbogbo ìgbàdé tí mo bá ń wọn lọ sí bá ọlọ́run àrùn kọrin fún wọn kájú wọn lọ sí bá ọlọ́run àrùn ìnáwó lẹ́bẹ̀ sí bá sáyidì ìnáwó sí bá sáyidì wọn lẹ́bẹ̀ sí bá sáyidì ìnáwó sí bá sáyidì. If I don't play my Fuji style, I will say the name of my Fuji music. If I don't play my Fuji style, I will say the name of my Fuji music. Mọ̀lọ́mọdé dára sí jómi, àgbà dára sí, kíkọ́ dára sí jómi, lọ́kùnrin dára sí, jọ̀jọ̀jọ̀ dára sí jómi, kótó ní kórè yìí lọ, kọ́mọ́dé kọjá tí ń gbẹ́gbẹ́, mọ̀lẹ́ ní gbẹ́gbẹ́ ìtọ́jú. Ọlọ́mọ ti pè ń gbé kí wá fọ ìjọba ọ̀la. Wọ́n bẹ̀rẹ̀ lórí ṣíṣe ìkọrin lẹ́yìn ìṣẹ́lẹ̀. Tí n bá wá pẹ̀lú fáwọn ọ̀tọ́ wọ̀nyí nìkan, tí bá pẹ̀lú fáwọn ọ̀tọ́ wọ̀nyí, láti ló ṣe kàn lórí nǹkan. Tó bá ṣe fẹ́ bọ̀ ìgbìmọ̀ ọ̀tọ̀ ìgbìmọ̀, tó bá ṣe fẹ́ bọ̀ ìgbìmọ̀, tó bá ṣe fẹ́ bọ̀ ìgbìmọ̀, ṣùgbọ́n fàjọba ló ń jẹ̀bẹ̀ lórí ẹlẹ́sìn ìgbìmọ̀. Òṣùpá mi sọ fún mi ní ìṣàfihàn ìlú ọgbọ́n òṣùpá jàmbá. Àwọn ẹlẹ́gbẹ́ ìlú gbogbo ayé ló ń sè kó wọ́n tárí ti sáré ìgbàgbọ́ bàbá. Oníṣàwọn sáré ìdìbò kò jẹ. Ẹni máa gbé ìyàwó lórí ẹ̀kọ́ ní ọ̀fìn méjì ń bá wọn ní kánú ìfàjì lọ́wọ́. Sáré tọ́lá bá àgbè tí wọ́n ti mú. Àwọn Yorùbá lọ ti tún padà wá pẹ̀lú. Wọ́n ti lọ́lọ́ ìwòrán lọ́wọ́.
láti lọ́wọ́ rẹ̀ láti lọ́wọ́ sáwọn lọ bàbà yẹn sáwọn lọ bàbà kòkò ọ̀gbẹ́ ọ̀tá ẹ̀yìn wọn. Bàbá bó ṣe ṣẹlẹ̀ sọ́fẹ́ ti ní ọ̀rọ̀ sáwọn lọ bàbà yẹn sọ. Bàbá àti òwò bàbá àti ìpẹ́sẹ̀ lọ́wọ́ kọ̀ọ̀fà mi bẹ̀rẹ̀ sí ọ̀pọ̀ lọ́sọ̀ lórí ìjà. Bàbá tí òwò ní ìgbẹ́ lọ́jọ́ ẹgbẹ́ ọjọ́ ìkókó ẹgbẹ́ òkúkó sa ọgbà. Owó ọlọ́kọ̀ọ́kọ́rọ́ aláṣẹ àwọn tàjẹ́ ẹni òun aláṣẹ àwọn tàjẹ́ ẹni tàjẹ́ ó àgbẹ̀wò ìgbẹ̀lẹ́ àlùsálẹ̀ lé oníkálukú láti ilé ìsinmi. Sori wọn wò ló bá ṣe ohun tí ò dá sí lọ́dún sí. Báyìí ló bá ṣe ohun tí ò dá sí lọ́dún ẹ̀dùn. Ó sì máa ṣe fẹ́ ṣe káàdì ìrìn àṣẹ ọ̀rọ̀. Ìlànà ló bá ṣe ohun tí ò dá sí lọ́dún sí. Báyìí ló bá ṣe ohun tí ò dá sí lọ́dún ẹ̀dùn. Ó sì máa ṣe fẹ́ ṣe káàdì. Ó yẹ ọmọkùnrin nípa àbáwọ̀tọ̀. Ó sọ bí sẹ́yìn nílẹ̀. Mo gbọ́ ní ọ̀dùn kọ́lá náà rẹ̀. Sọ́rí wọn lè kọ́ lójú tí iṣẹ́ ìlú ọ̀bá rẹ̀. Ìjọba sí wọn lè fẹ́ nígbà ìṣẹ̀kùrọ̀ jẹrẹ. Ọmọ tí mo lá ní ìlú tó lè mọ̀. Mo bá gbá kí wọ́n lè fi ìfẹ́ mi lò wọ́n yàgá. Òun ní fún wọn lè tó tó ti tó ìlú rẹ̀ wá. Ọjọ́ tí lè pẹ́ tó lè sọ. Orí mi ẹ̀dá mi o, òkìkí orí mi ẹ̀dá mi, tètè jẹ́ kí rárá dà karamara síkù mi kí lè ráyè jẹ́, because ara ṣálá lára máa ń dá bright, ara ṣálá lára máa ń dá o, bálára o bá ti rárá dá ara lára o, apá lára lera, èrà tí ó lára ojú wa lára ara rẹ̀. Orí mi ẹ̀dá mi o, òkìkí orí mi ẹ̀dá mi, tètè jẹ́ kí rárá dà karamara síkù mi kí lè ráyè jẹ́, bálára bá wà rárá dáńkọ́ bright alára aláya ara lera mọ́tò afárá dára rẹpẹtẹ aráyá kan sára. Àní orí mi o ẹ̀dá mi o, tètè jẹ́ kí rárá dà karamara síkù mi kí lè ráyè jẹ́, òkìkí tásìkò bá tó tálára fẹ́ dára láyé bí tọ́lọ́wọ́n bá sọ pé tí ya tálára fẹ́ dára o ń rẹ́ ní iná o tí ó sọ wípé kò yí tó, ni mo ṣe sọ pé ẹ̀dá ẹ máa rẹ̀ dápin torí pé kò sẹ́ni tó mọ̀ ńlá, ẹ má sọ pé títọ́ fẹ́ nìkan kò lè dìde mọ́, ni mo ṣe sọ pé ẹyẹ sọ pé títọ́ fẹ́ nìkan kò lè dìde mọ́. Àní ẹyẹ sọ pé títọ́ fẹ́ nìkan kò lè dìde mọ́ o, torí Ọlọ́run ló ń ṣeun táòrò nígbà táòrò fẹ́ni táòrò kò lè ṣe fún, wàláì tó kú gbígbẹ bá ń sọ̀rọ̀ kó má jọ wá lójú, nígbà tó mú gan tí ń lọ̀rọ̀ tó ń lówó tọlọ́gbọ́n òde rówó jẹun. Ẹ jẹ́ ká gbà pé kò sóhun tí ó lè ṣẹlẹ̀ láyé, tí wọ́n bá sọ pé títọ́ fẹ́ nìkan bọ́lọ́run bá sọ pé ó sì kún kọ́ ìwọ kọ́ lọ́lọ́run ọba ẹ̀dá ẹyẹ rẹ̀ dákun ìmọ̀, because ibi tẹ́dá òun wò tó fi ń dájọ́ ibẹ̀ kan lọ́lọ́run wò ẹ̀sà gbéjẹ́ mọ́wọ́, èrò ẹ̀dá yàtọ̀ sí tọ́lọ́run ọba, ìwọ kọ́ lọ́lọ́run ọba ẹ̀dá ẹyẹ rẹ̀ dákun ìmọ̀, òkìkí bright àsìkò mi ló tó, àsìkò mi ló tó ní king of music ọba orin fi jáde pákápẹ́ láti yá. Adékúnlé ohun tí mo mọ̀ jẹ́ ni wọ́n gbédé, bó bá jẹ́ tí ká kọrin ògìgì, tó bá jẹ́ tí ká péde, tó jẹ́ ta ká pẹ́lá yìí o, Ọlọ́run ló fi rán mi òkìkí o Mr. Bright eré yá lórí pápá o, torí wípé jẹ́jẹ́ mo jókòó lọ́ba orin bá sọ pé ẹni tó bá lè kọrin acapella fún 4 hours òkìkí kó jáde o, ìgbà tí mi ò tálá
kì í ṣe pátá mò ń ta orin ṣá ni mò ń kọ òkìkí mọ́lẹ̀ ó dá mi lójú macacapella fún 7 hours tí mi ò ní fi kan pé méjì ọlọ́run ló fi rán mi kì í ṣe rọ́ Adékúnlé ìmọ́lẹ̀ mi òkìkí ó bá sì kó bá tó kò sẹ́ni tó lè yẹ o ọba orin ìjọba orin Kúnlé ìmọ́lẹ̀ o àwọn kan bẹ́ẹ̀ lókè nígbà yẹn akọni mi ìṣínà ń bẹ nígbà yẹn tó dúró wá mú ẹ wo ṣẹfí wà láwọn ń bẹ lábẹ́ òkúta Rashida Ayinde ń bẹ níbẹ̀ tó dúró K1 Ultimate wọ́n ń bẹ níbẹ̀ òkìkí tó dúró gbogbo nǹkan àsìkò ní Adékúnlé gbogbo nǹkan ìgbà ní básìkò ẹ̀dá bá tó kò sẹ́ni tó lè yẹ o àsìkò mi ló dé o ẹ bá mi gbé àsìkò mi ló dé o ẹ bá mi gbé ìgbà mi ló dé ìmọ́lẹ̀ kẹ́ ẹ bá mi mú òkìkí ìmọ́lẹ̀ mi Adékúnlé Mr Bright kọ́míkọ́mí lórí iṣẹ́ lọ́gàn mi òkìkí ìmọ́lẹ̀ mi bò jáde ká pèdè mi ni epo tọrọ ti bójú omi jẹ́ni mi o èmi lè mọ lákú bàbá jàmbá lápá tí kò rẹ́ o òkúta méjì bàbá èpò arábàríbí ọ̀rọ̀ gbóní jìgìjìgì sọ nínú ó pọ̀ mlẹ̀ ẹ bá wa mú dé.